bí àwọn tí ọ̀rọ̀ kàn pàápàá àwọn ìjọba tí wọ́n bá tètè dìde sí ọ̀rọ̀ náà kán wá nǹkan ṣe sí i, ó ṣeé ṣe kí ìjà burúkú tó bẹ́ sílẹ̀ láàrin àwọn mùsùlùmí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìlú náà kó di nǹkan tí agbára kò ní fẹ́ ká mọ́ o. tó sì jẹ́ pé ìròyìn tó ń lọ káàkiri báyìí ni pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá wọ́n ti ń gbèrò láti ya wọ̀lú Ìlọrin láti ran àwọn akẹgbẹ́ wọn lọ́wọ́ níbẹ̀, ìyẹn bí àwọn mùsùlùmí ibẹ̀ bí wọ́n bá ń gbógun tì wọ́n tí wọ́n ń fàyè ní wọn lára. ẹ rántí pé látìgbà tí obìnrin ẹlẹ́sìn ìbílẹ̀ kan, Yèyé Ajéṣìkẹ́mi Olókun Ọmọlaràn Ọlátúnjí, tó kéde pé òun fẹ́ ṣọdún ajé nílùú Ìlọrin, ṣùgbọ́n táwọn àáfàá lọ ká mọ́lé tí wọ́n ní ẹ́míà ìyẹn ọba ìlú Ìlọrin Alhaji Zulu Gambari ló rán àwọn láti kìlọ̀ fún pé ìlú ẹ̀sìn Islam àti ìlú àwọn àáfàá nìlọrin, àti pé àwọn kò fààyè gba ọdún ajé tàbí ọdún ìṣẹ̀ṣe kankan. Ládìwó ńlá ti sọ tí ìjà sì ti bẹ̀rẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti mùsùlùmí nílùú Ìlọrin. Kódà táwọn èèyàn pàtàkì bíi gbajúmọ̀ ọ̀jọ̀gbọ́n àti òǹkọ̀tàn ilẹ̀ Yorùbá ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti àràbà wo ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùìbọn, àwọn náà dá sí ọ̀rọ̀ náà. ṣá o, kàkà kí ọ̀rọ̀ náà lọ sílẹ̀, níṣe ló ń fojoojúmọ́ le sí o, débi pé ó ti fẹ́ di ogun ẹ̀sìn láàrin àwọn ẹlẹ́sìn méjèèjì. nígbà tí ọ̀rọ̀ yóò tiẹ̀ wá burú lẹ́yìn táwọn àáfàá lọ ká àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan mọ́ ibi tí wọ́n ti fẹ́ bọ odò tí wọ́n da ibẹ̀ rú ni àwọn olórí ẹ̀sìn ìbílẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní tú àṣírí àwọn àáfàá ìlú Ìlọrin pé ojú ayé ni wọ́n ń ṣe nítorí olóògùn tó ń yẹ ọ̀dọ̀ àwọn ló pọ̀jù nínú wọn, àti pé àwọn làwọn ń ṣoògùn fún ètò pọ̀jù nínú wọn. èyí tó wá fariwo ńlá ni bí Yèyé Ẹfún ṣe tán, ìyẹn obìnrin kan tó jẹ́ Yèyé Ọ̀ṣun ìlú Ìlọrin, ìyẹn Yèyé Ẹfún ṣe tán Àbẹ̀bí Aníwúrà, bó ṣe tú àṣírí gbajúgbajà àáfàá kan ní ìlú Ìlọrin, ìyẹn àáfàá Òkútagídí, pé lásìkò tíyàwó ẹ̀ ń rọbí tí agbára rẹ̀ kò gbé mọ́, ọ̀dọ̀ òun ló sáré wá fún ìrànlọ́wọ́ lọ́nà ìbílẹ̀ tó sì lóun ràn lọ́wọ́ tí àwọ̀ ẹ̀ fi bímọ nírọ̀rùn. ṣùgbọ́n tó ló yọ òun lẹ́nu pé agbára ìbílẹ̀ tó ń lò ní kọ̀rọ̀ èló wá ń yẹ̀yẹ́ ní gbangba báyìí. bí Yèyé Ẹfún ṣe tán ṣe tú àṣírí yìí tí ariwo ńlá sọ débi pé àwọn èèyàn fi àáfàá Òkútagídí àti àpọ̀ wọn àáfàá ìlú Ìlọrin ṣẹlẹ́yà, nínú ti bí àáfàá náà tó sì fọlọ́pàá gbé obìnrin náà nítorí pé ó ló ba òun lórúkọ jẹ́. ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n fojú Yèyé Ẹfún ṣe tán àti ẹni tó bá ká ọ̀rọ̀ tó sọ láti fi tú àṣírí àáfàá Òkútagídí sílẹ̀ bá ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́. bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ ní kí wọ́n fi wọ́n sọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ 29 oṣù kẹjọ tá a wà yìí tí ìgbẹ́jọ́ mi yóò wáyé. ní báyìí ìròyìn tó ń tọ́ kiri ni pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan káàkiri ilẹ̀ Yorùbá wọ́n ti pinnu pé bí àwọn mùsùlùmí ìlú Ìlọrin tí wọ́n pọ̀ ju àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀bẹ̀ lọ tí wọn kò bá so ewé agbéjọ́ mọ́wọ́, tí wọ́n sì ń wò pé àwọn yóò máa fayé ní àwọn ọmọ ìyá àwọn lára, níṣe làwọn kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti ya wọ̀lú Ìlọrin láti ṣèrànlọ́wọ́ fún wọn àti láti jọ kojú àwọn mùsùlùmí. ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n rí bí nǹkan ṣe ń lọ yìí ni wọ́n ń ké sí àwọn olórí ẹ̀sìn àti àwọn ìjọba láti tètè dìde sí ọ̀rọ̀ náà kó tó di nǹkan tí yóò da àlàáfíà ìlú Ìlọrin rú.